ẹ̀yin tí babaládò tó bá jẹ́ pé lórí òtítọ́ lẹ dúró lé tẹ́fẹ̀ẹ́ jálàjò ṣubú ẹ kọ́kọ́ mọ̀ share fídíò yìí nípa ọ̀rọ̀ àwọn àáfàá lọ́rin ni proof dẹ̀ ti wà pé púpọ̀ nínú àwọn àáfàá lọ́rin ẹlẹ́bọ ni wọ́n ìtẹ́ bá fẹ́ ṣe ẹni tí ó bá kú ni kó kú lórí òtítọ́ tèmi dúró lé pé kí mùsùlùmí má fara ní oníṣẹ̀ṣe kó oníṣẹ̀ṣe má fara ní mùsùlùmí káwọn méjèèjì má fara ní kìrìsìtẹ́nì ó kulẹ̀ tilẹ̀ ń fara nìyàn tẹ́lẹ̀ proof ti wá wà ẹ wo fídíò yìí tẹ́ ẹ̀dẹ̀ share rẹ̀ nítorí ọlọ́run pé pípọ̀ nínú àwọn oníṣẹ̀ṣe àwọn mùsùlùmí ẹlẹ́bọ ni wọ́n especially mùsùlùmí Ìlọrin fídíò ti wà tó jẹ́rìí ṣe rí proof wà wípé púpọ̀ nínú àwọn àáfàá Ìlọrin gan tí wọ́n ń tako àwọn oníṣẹ̀ṣe ẹlẹ́bọ ni wọ́n proof dẹ̀ wà ẹ̀rí wà tó ń fi hàn wípé púpọ̀ nínú àwọn àáfàá Ìlọrin yẹn ẹlẹ́bọ ni wọ́n ṣe rí nǹkan tẹ́ bá fẹ́ ṣe ẹ lọ ṣe o tá a bá sọ òótọ́ ọ̀rọ̀ á kú tá a bá parọ́ á kú wáì tí àwọn àáfàá yẹn ò gbé jẹ́ ẹ wá gbọ́ nǹkan tí Yàyà Gàmbàrí wí nípa wípé àwọn oníṣẹ̀ṣe wọn gbọ́dọ̀ ṣe ọdún ṣẹ̀ṣe tó fẹ́ ṣe ní on the 20 mo wá fẹ́ bi Yàyà Gàmbàrí kí ni agreement wọn nílé ẹjọ́ kí ni agreement wọn lọ́dọ̀ ọlọ́pàá ní wípé ẹni tó bá dá wàhálà lẹ̀ yóò fojú ba ilé ẹjọ́ ṣé ọdún ṣẹ̀ṣe táwọn yẹn wá sọ pé àwọn fẹ́ ṣe nílọrin ṣé wọ́n sọ fún yín pé àwọn fẹ́ bá yín jà ni màá wá mú proof wá ẹjọ́ nítorí Ọlọ́run ẹ farabalẹ̀ wo fídíò yìí màá mú proof wá tẹ́ẹ̀fìmọ̀ yìí pé púpọ̀ nínú àwọn àáfàá Ìlọrin oníṣẹ̀ṣe làwọn gan ẹlẹ́bọ lábẹ́nú ni wọ́n kò ní dá fẹ́ni tí ò bá lè sòótọ́ ọ̀rọ̀ níbi tọ́rọ̀ dé yìí. Kọ́kọ́ dúró ń bẹ̀ yẹn ẹjọ́ sign undertaking pé anybody ò ní dá wàhálà lẹ̀ sáwọn oníṣẹ̀ṣe wọ́n fẹ́ ṣe ìṣẹ̀ṣe wọn jẹ́ẹ́jẹ́ tiwọn tó bá wù yín kẹ́ lọ bá wọn. ìjọba dẹ̀ ti kìlọ̀ fún wa ìjọba ti sọ wípé anybody tó bá dá wàhálà lẹ̀ wọ́n máa arrest yẹn. mò ń bọ̀ o arrest onítọ̀hún. màá mẹ́rìí wá o wọ́n ní fún ní bẹ́ẹ̀ lò. màá mẹ́rìí wá tẹ́ fi mọ̀ yìí pé púpọ̀ nínú àwọn àáfàá yẹn ẹlẹ́bọ ni wọ́n. ìjọba sọ fún wa nìyẹn o. oníṣẹ̀ṣe ẹ má rú òfin ìjọba o ẹ má rí ìjọba fín o tẹ bá fi lè ṣe agídí tẹ lo agídí fi gbéṣẹ̀ṣe yẹn wá sí Ìlọrin tọ́lọ́pàá bá fi lè kọ́ everybody ẹ má sọ wípé àwọn mùsùlùmí wọ́n ti lọ́wọ́ agbára àwọn Ìlọrin wọ́n ti lọ́wọ́ agbára ẹ má sọ yẹn o ẹ̀yin fúnra yín lẹ́fẹ̀ẹ́ fi ọwọ́ ara yín rúfin ìjọba o ibi tó bá wù yín lẹ́tì lè ṣe nǹkan yín o ẹ lè lọ ṣe ní Kwara bá fẹ́ ṣe ní Kwara ẹ jẹ́ kó jẹ́ àwọn ìgbèríko. wáyé tó ṣe máa dictate fẹ́lẹ́ran rẹ̀ yìí pé ẹlẹ́ran ara bíi tiẹ̀ pé nǹkan tó ṣe lélẹ̀ in this Nigeria where is religious tolerance Ọlọ́run mo mọ̀ dúpẹ́ pé ó gbé mi ga láyé àwọn pípù yóò bá ní pé òótọ́ ọ̀rọ̀ tí mò ń sọ ni ò jẹ́ kí n níláárí Ọlọ́run mo mọ̀ dúpẹ́ tó mọ̀ sáámi sọ̀rọ̀ mi ẹ̀yin èèyàn máa share fídíò yìí proof wà ẹ̀rí wá wípé pípọ̀ nínú àwọn àáfàá Ìlọrin yẹn ẹlẹ́bọ ni wọ́n màá wá mú proof wá nísìn màá mẹ́rìí wá mò ń bọ̀ ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ ṣe ọdún yín ẹjọ́ ń kálukú ó ṣe tiẹ̀ màá wá mú proof wá tẹ́ẹ̀fì mọ̀ yìí pé púpọ̀ nínú Ìlọrin Yàyà Gàmbàrí so ti rí fídíò tó ṣe yìí nǹkan tí wọn náà gbé dání tó ń ṣe yóò bí ọ àyàfi tó bá jẹ́ wípé o ò ta ewé o ò ta egbò àyàfi wípé tó bá jẹ́ wípé o ò ṣe nǹkan ṣẹ̀ṣẹ̀ rí látijọ́ tó o ti délé ayé níṣẹ̀ṣẹ̀ òní bí ọ Yàyà Gàmbàrí èmi ò ń sọ̀rọ̀ láìlẹ́rìí.
ṣe ti ń gbọ́. pé ayé yìí wọ́n á mọ̀lẹ̀ bàláwò bí kúlẹ̀ àrídì ayé táwọn yìí ayé àdóhùn ni àwọn nǹkan wọn máa fẹ́ máa dún ẹ wò ṣé wọn ọ̀dọ́ ànábì wo ni wọ́n sàṣà ànábì. mò ń bọ̀ ṣé Yahya Gambari ò kéwú ni ṣé kò kéwú ni òfin lè lo alukuran ẹ má jà mọ́ tanra wa ẹ má wo kò ní dá fẹ́ni tí ò bá lè sòtọ́ ọ̀rọ̀ bíi tá a dé yìí tá à ń bẹ̀rù náà ni pé kọ́lọ́njì ó dáa fún wa ọlọ́run sì ti gbàdúrà wa ọlọ́run gbàdúrà wa lórí wípé ká já sí pé òótọ́ ọ̀rọ̀ yẹn ká lè kọ̀ǹtínú torí gbà kèmí ti fẹ́ padà yìí pé òótọ́ ọ̀rọ̀ yìí le o èmi ò lówó o ṣùgbọ́n ọlọ́run ti gbàdúrà báyìí ẹni tí ó kú ni ó kú kí ló dé tí Yahya Gambari ò lè lo alukuran ọlọ́run fún sọ gbogbo tí Yahya Gambari ṣe yìí ta ló kọ ṣé bí Yahya Gambari náà bá lọ́wọ́ ẹnìkan nílọrin ni ta ló kọ́ Yahya Gambari bẹ́ẹ̀ ṣe ń lo ewé àtegbò tí wèrè ara rẹ̀ wá ń sọ wípé táwọn ẹlẹ́bọ bá wà lọ́rin kí ni ìwọ gẹ́gẹ́ Yahya Gambari òun sí gbẹ́rẹ́ òun gbé ẹbọ lọ sóríta ìtẹ́ fi mọ̀ ìpé púpọ̀ nínú àwọn àfáà lọ́rin ẹlẹ́bọ ni wọ́n ta ló kọ́ Yahya Gambari ebọ́ ọmọ kékeré ni ebi tí ẹ bá kọ ni ó mọ̀ ta ló kọ́ Yahya Gambari bí wọ́n ṣe ń sin ẹbọ bí wọ́n ṣe ń sin gbẹ́rẹ́ ǹbọ̀ ẹ mọ̀ gbọ́ kó mọ́ dàbí ìgbà màá mẹ́rin wá fún yín kò ní dá fẹ́ tí ó ní dá fún ẹ fi jẹ sílẹ̀ ẹ jẹ́ àmọ́ bí Nàìjíríà ó ṣe ní lọ síwájú olóyè Ìgbòho tó jà fún gbogbo ọmọ Yorùbá nìyẹn kò sẹ́ni tó sọ̀rọ̀ ń pẹ̀ kálukú ń ṣe bí olórí burúkú káàkiri ẹ̀yin tí bàbá aládùn ẹ máa share fídíò yẹn máa share fídíò yìí ìṣẹ̀ṣe ó gbé gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ̀yin mùsùlùmí Ọlọ́run ó dùn ó tì yìí ìsọ yìí pé mùsùlùmí ò da ẹ fà àwọn àfáà ilẹ̀ ẹ fi àwọn oníṣẹ̀ṣe lẹ̀ kó kálukú ṣe tiẹ̀ kí píìsì wà ìdáwà dúró fún nìyẹn kò ní dáfẹ́ tí ò bá lè sòtọ́rọ̀ púpọ̀ nínú ẹ̀yin àfáà lọ́rin yẹn lẹ́bọ nìyí kò ní dáfẹ́ tí ò ní dá fún. kémi wá sùn kọ́ sàásì mi àbí mo gorí odó wa ní ṣe ṣíríkù ẹ ló máa pa ẹ́ àbí wẹ́rẹ̀ ni ẹni wọ́n ṣépè fún ẹni muhammadu balawo bí kúlẹ̀ ayé gbogbo àdáwọn ayé yìí ṣòro pé ó yìí ti láti borí ọ̀tá ni àbí wẹ́rẹ̀ ni ẹni ká da fáwọn tó ní ẹ kí ṣíríkù ṣé àwọn ọmọ ànábì Ádámù ṣé wọn àgbẹ̀bọ àwọn ọmọ ànábì Ádámù ṣé wọn àgbẹ̀bọ fọlọ kí lọ́lọ́run ní kí wọ́n ṣe tí kò fi pa kan kìí tó pé ọlọ́run gbẹ̀bọ kan kò gbà kan ní kò fi pa kan kí wàá ní wàhálà tiẹ̀ ẹlẹ́rìí ibu ìwọ ni mo gbọ́bọ fún ni ṣé torí tẹ mo ṣe gbẹ̀bọ ni ilé ẹjọ́ pé àjẹ́ wà bẹ́ẹ̀ oṣó wà bẹ́ẹ̀ àwọn ìyá mi ọ̀tá ilé ọ̀tá òde àmọ́ níṣe ni àwọn ìyá mi ń retí ẹ̀bẹ̀ gbogbo pátá ni wọ́n wá ṣubú ẹ̀. ó bí àwọn ìyá mi ló fi rọ́nà lọ àwọn àjẹ́ àwọn oṣó àwọn èmèrè Ọlọ́run ráwọn náà níṣẹ́ gẹ́gẹ́ bíi wòlíì ni ó bẹ̀ wọ́n ló fi rọ́nà lọ àwọn ìyá mi apanimọ̀ yọjà ìbá yín ìbá kókó tó kún tí ó ní rúgbìn ẹ̀yin arógbàsọmọ́ gbalẹ̀ òṣùpá ló mọ̀ wọ́n kì ó bẹ̀ wọ́n ló fi rọ́nà lọ ta ní jẹ́ ọmọ akú apá ńwájú ọmọ akú yányán ẹ̀yin àfáyẹ̀sì ń tanra yín jẹ kò ní dáfẹ́ tí ò bá lè sòtọ́rọ̀ òtọ́rọ̀ làwa gbé dání púpọ̀ nínú àwọn àfáà lọ́rin ẹlẹ́bọ ni wọ́n kò ní dáfẹ́ tí ó ní dáa fún àbò lórí burúkú nìyí ta ló kọ́ Yahya Gambari kìí ṣe inú Ìlọrin ló ti lò sẹ́mi ayé kìí ṣe bẹ̀rù dàgbà sí ni ta ló kọ́ bí wọ́n ṣe ń ṣe ẹbọ ta ló kọ́ bí wọ́n ṣe ń sin gbẹ́rẹ́ prúfù sì tún wà ó kù prúfù ẹyọ kan tí mo fẹ́ play ẹjẹ́ ó sọ̀rọ̀ eléyìí tán. wá jókòó wá ń sùn tẹ̀rù mú ni èso súnmọ́tà náà mú lé la ó ń gbèrò yìí ó fẹ́ lówó láyé ó fẹ́ kó dáa fún ẹ ó wá fi gbogbo orin ẹ ó fi ń sùn wèrè ń ṣe ẹ ó sì. ṣé ń gbọ́ ẹ wo bí kéwú ṣe dùn lẹ́nu Yahya Gambari ṣé Yahya Gambari ò kéwú ni gbogbo à ń já ewé à ń já egbò yẹn níbo Yahya Gambari níbo ló ti rí advice tí ẹ kàn bẹ́ẹ̀ mi fún Yahya Gambari yẹn ni wípé kó má tako àwọn oníṣẹ̀ṣe jù torí wípé gbogbo ewé egbò tó ti lò yóò bí Yahya Gambari gbogbo gbẹ́rẹ́ tí Yahya Gambari ti sín tó lu ẹbu lójú gbẹ́rẹ́ yóò bí Yahya Gambari gbogbo ẹ̀yin àfáà tẹ́ bá ń ṣe bẹ́ẹ̀ náà ayé yín ó bàjẹ́ ẹ̀ ní látùbọ̀tán re tó bá jẹ́ wípé ẹ lọ ń ṣe nǹkan ìṣẹ̀ṣe lẹ́yìn ẹ wá ń gbé lójú ẹ wá ń bayé ìṣẹ̀ṣe jẹ́ ìṣẹ̀ṣe ó bí yín mùsùlùmí lèmi tí mo bá yín sọ̀rọ̀ yìí náà mùsùlùmí ni mí
Ọlọ́run ni ó sì ṣèdájọ́ mi kì í sẹ́yìn kò ní dáa fẹ́ni tí ó ní dáa fún aláṣìírí yín ti tú àní ẹlẹ́bọ pọ̀ nù yín. O sick. Ilé kan ti ẹ bẹ̀. Get out. Ṣé ti ń gbọ́ Yahya Gambari tí ń halẹ̀ máwọn ọlọ́sùn ó tún kú fídíò kan mú bọ̀. Èyí ni ẹ̀rí pátápátá. Ẹ jọ̀ọ́ ẹ máa share fídíò kò ní bàjẹ́ fún yín. Ẹ jẹ́ kí peace wà, ẹ jẹ́ kó gún sí mi. Àwọn tí wọ́n wá ta ẹ̀sìn yìí fún wa wọ́n ṣé báwa ṣe yìí o. Ẹ jẹ́ kó gún mi. Ẹ jẹ́ kí Nàìjíríà ní lọ síwájú. Sunday Igboho Òòṣà tó yẹ kí gbogbo wa dìde fún ká jà fún. Kó náà wá jayé kó wá jẹ ọ̀rọ̀ rẹ̀. Ẹni ẹlẹ́ni ẹ sọ̀rọ̀ ń pa ẹ̀mọ́ Yorùbá. Ayé ẹlòmíì ẹ wò. Ogun bá bá wa ní. Ṣé ń gbọ́? Contribute sí ìran Yorùbá tó wúlò fún gbogbo wa dì sí. Ọ̀sọ́yìn bá bá wa lọ sọ́yìn jẹ́. Ntọ́lọ́ fún ní mẹ́rin àjẹbò. Ọ̀sọ́yìn bá bá wa ní àdínà yẹn o. Àwọn Mùsùlùmí àlẹ́ ẹ̀rọ dínà ọ̀sọ́yìn o. Ó ní contribution tí ọ̀sọ́yìn contribute sílẹ̀ Yorùbá tó wúlò fún gbogbo wa dì sí. Ọ̀húnmìlà bá bá wa ní. Ọ̀húnmìlà òjíṣẹ́ Ọlọ́run ní bá bá wa lọ Ọ̀húnmìlà. Ọ̀húnmìlà àlẹ́ ẹ̀rọ dínà yẹn bá bá wa ní. Ó ní contribute tí Ọ̀húnmìlà contribute sílẹ̀ Yorùbá. Ànábì Muhammad sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam alayhi salatu wasalam alayhi salatu wasalam alayhi salatu wasalam Allah. Ògún Lákàyé Ọ̀ṣọ́yìn Ọbàtálá Ọ̀rúnmìlà gbogbo wọn ta ló ní gbogbo wọn Olódùmarè ló ní gbogbo wọn. Kábíyèsí. Olódùmarè tó dá ayé tó dá ọ̀run. Ibi táwọn Mùsùlùmí ti yàtọ̀ sí yín ẹ̀yin oníṣẹ̀ṣe òun ni pé Olódùmarè tó dá Ògún tó dá Ọbàtálá tó dá Ọ̀rúnmìlà tó dá Ọ̀ṣọ́yìn Olódùmarè yẹn gẹ́gẹ́ làwọn sìn làwọn rúbọ fún. Torí pé ẹ̀sìn ìrúbọ kárúbọ ká gbé ẹbọ gbogbo ní sàbáláyé. Ṣé ti gbàgbé ni? Ṣé ti ń gbọ́? Ṣé ti ń gbọ́? Ṣé èrò bí Yahya Gambari ó ní mọ̀ ní abẹ́ èrò bí làákàyèrè ò pé? Ọlọ́run gbà kan lọ́run gbà kan. Bọ́bọ́ ìmọ̀ nǹkan tó ń ṣe Ọlọ́run ní yóò bàjẹ́ fún ọ. Salam ṣe Ọlọ́run ní kẹ́lú Ibrahim fi àníbí Ismail wúbọ fún un. Kọ́lọ́ tó wá fi kíni kó tó fi àgbò rọ́pò ẹ̀. Yes ẹ̀sìn ìrúbọ gọ́gọ́ lẹ́sìn àbáláyé. Ṣé ń gbọ́? Ṣùgbọ́n àwa Mùsùlùmí Ọlọ́run ọba Olódùmarè tó dá Ògún tó dá Ọbàtálá tó dá Ṣàngó tó dá Ọ̀rúnmìlà Olódùmarè yẹn làwa ń sìn o. Òun sì là ń rúbọ fún. Ṣùgbọ́n àdínà ìwọ̀n ọba bá wa ni wọ́n o. Lórí àdébí Muhammadu dínà bàbá rẹ o. Àdébí Ibrahim kò dínà bàbá rẹ, àdébí Muhammadu kò dínà bàbá rẹ, bó ṣe jẹ́ olóṣàkó. Ṣé ń gbọ́? Ṣé ń gbọ́? Àwọn Mùsùlùmí àdínà ìrẹ̀ bá bá wa ni wọ́n. Ṣé ń gbọ́? Ọ̀ṣọ́yìn bá bá. Ń bọ̀ game play nìkan. Ṣùgbọ́n ànídìjẹ́ ẹ̀sìn ẹni tí ó bá ń ṣọmọ Yorùbá tí wọn bí sílẹ̀ Yorùbá ìkànnì sọ pé Ògún kì í ṣe bàbá òun ní sọ pé gbogbo àtọ́ka yìí kì í ṣe bàbá òun. Yes àwọn Mùsùlùmí mo tún sọ àwọn Mùsùlùmí bàbá wa ni wọ́n ṣe o àdínà ìwọ̀n bàbá wa ni wọ́n ṣe. Yes kò tó bá fẹ́ dínà ìwọ̀n jáde kó nígbà wọn ṣe bàbá rẹ̀ ọjọ́ pé òṣù ọmọ Yorùbá nù ọjọ́ pé wọn bí ẹ sílẹ̀ Yorùbá nù. Ẹ má gbàgbé ẹ̀ńtẹ́ bá níbi àgọ́ high blood pressure or diabetes yẹn kàn sí Yahya Gambari kí high blood pressure yẹn kó ti pẹ́ lára ẹ̀ diabetes yẹn kó ti pẹ́ lára ẹ̀ kó ti lo 10 years 20 years àgbọ̀nbẹ tí ó kí ọ. mo ń bọ̀ ó sọ ọ̀rọ̀ kan ọ̀rọ̀ yẹn ni mò ń wá. Olódùmarè tó dá Ògún tó dá Ọbàtálá tó dá Ṣàngó tó dá Ọ̀rúnmìlà Olódùmarè yẹn làwọn sìn o. Òun sì là ń rúbọ fún ṣùgbọ́n àdínà ìwọ̀n ọba bá wa ni wọ́n o. Lórí àdébí Muhammadu dínà bàbá rẹ o. Ṣé ẹ mọ pọ́ìntì Yahya Gambari ń bí? Nǹkan tí Yahya Gambari ń sọ ni wípé Ọlọ́run ni kí gbogbo wa sìn. Bí àwọn kan ṣe gbà fánàbí Muhammad sallallahu alayhi wa sallam
táwọn kan gbà fógun táwọn kan gbà fún Ọya kíní kò yẹ kó dìjà. Àwa kan tá a sọwọ́ lẹ̀ tá a ju ẹsẹ̀ lẹ̀ fànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. Tí wọ́n bá dá ọ̀nà táwa ń gbà rúbọ fún ànàbí ni pé tí wọ́n bá dárúkọ ànàbí Muhammad sallallahu alayhi wa sallam, gbogbo mùsùlùmí tó bá wà ńbẹ̀ wọ́n pariwo sallallahu alayhi wa sallam. Ọ̀nà tá à ń gbà rúbọ fáwọn ànàbí tó kù ó ní pé ká ṣe alaytu salatu wa salam. Kí wá ló dé tẹ̀ jogun omi? Proof wà sẹ́, proof ní